ẹnìkan jò ní yìí oní bàbá wa jínú láàyè. Samallahu hayatahu. Kéèyàn mọ sọ́kọ téèyàn ó sọmọ bẹ́ẹ̀ bá sọmọ ní pẹ́ńsì sìgá ní òmùkú. Tọ́ sọmọ ń sin àwa ní Segitman. Tó bá súnmọ́ bàbá wa jínú láàyè ó mọ̀ ìgbẹ́jẹ̀ méjì náà ni wọ́n ń lò èdè èèyàn wọ́n tún lò tàlìjànú. وسوء الاسم لا يأتي بخير وللأسماء تأثير عظيم. Nítorí pé láti dọ́dọ́ lọ́run ti dá wọn náà ni wọ́n ti ń ṣe tuntun látàná wọ́n ṣe tuntun òní náà wọ́n tún ṣe tuntun ó fi dá lójú bọ́ọ̀lù náà ẹ̀ mọ̀ ṣe tuntun lọ ni. وبالأمس خير وكذا اليوم أجمل ونسأل ربي أن يكون غدا يسرا. Bàbá Jínú Láì aṣíwájú wàlẹ̀ jẹ́. يزيد Kódà nínú ayé gan aṣáájú rẹ̀ tún jẹ́. كل يوم إلى العلا. Ìdí ìjà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ ọ̀dọ́ nísìnyí ni pé àgbà fúnra wa láyé ìtẹ̀lùmí fi ń bàjẹ́ kí onígbà mẹ́ta tó jù ọ lọ fún. يزيد كل يوم إلى العلا. Bàbá Jínú Láì. يزيد هلال كل يوم إلى البديع. Níjọ́ táwa tí wò pé bóòlù owó bóòlù yẹn ṣe máa ń rówó báyìí ni bàbá tí ń nà kò ní tán lọ yẹn. وبالأمس خير وكذا اليوم أجمل. Àwa náà gbígbà tá a sì gbà àríkà ti bá a gbà nítorí báyìí wá ń tà sí i. ونسأل ربي أن يكون قد يسرا. Lóbi jẹ́ pé gbogbo ẹni táwa náà bá jù lọ tó bá rí wa fi á sọ̀rọ̀ nítorí pẹ̀tọ́ àlà ń jà fún. وبالأمس خير. Bí mo ṣe dá èyí inú mi dùn púpọ̀. حفظكم الله. Èyí tí mo fẹ́ sọ fún yín méjì ni ẹ mọ̀ sí mi ìgbìyànjú orí ìtẹ̀sẹ̀ yìí o bẹ́ẹ̀ bá ń ṣe bí ẹ ṣe ń ṣe yìí ó lè mọ́ tètè dowó àmọ́ yóò dọ́là lọ́la. ما شاء الله. Ó lè mọ́ ṣe kí nìyí. ó lè má tètè dowó àmọ́ yóò dọ́là lọ́la. Àmọ́ yóò dọ́là lọ́la. Bàbá wa tí wọ́n pè wá ní òde lónìí yìí mo fẹ́ràn yín púpọ̀ torí pàkínní yín. Àmọ́ kakọ̀ á nìkan fún yín tọ́lọ̀ sọ fún àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اصبروا يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله. méjì lọ̀rọ̀ tí ń sọ fún yín ẹ ṣe sùúrù tó pọ̀ lórí ìdókò yìí yóò padà dọ́là lọ́la. اصبروا وصابروا ورابطوا واتقوا الله. ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bá a ṣe fọ́nà bàbá mi tó àwọn Yorùbá náà máa ń fòwe kan ẹ̀ ní bínú pé Fúlàní fòwe o nítorí ń dọ́ọ̀ní ìtàn àwọn ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ lọ́dọ̀ wa pé àwọn Fúlàní ó kó nílẹ̀ yìí wọ́n ní bàbá mi ló mọ̀ fi tóun ti wá ìbọn ní bèbí sí. اصبروا وصابروا ورابطوا. Bàbá mi lẹ́nu kó máa lọ bí tó ti wá èmi sọ̀rọ̀ lé torí bẹ́ẹ̀ ni wọ́n bí mi sí ọba 40 years ago wà ní kí n kó mi náà bí mi sí. واتقوا الله لعلكم تفلحون. Sunday kò àwọn tí ń bàlú jẹ́ ní bájà kò bá Fúlàní jà yín lẹ̀ ẹ̀yìn ní òye. Insha Allah. Àwọn táwọn kan fẹ́ lé nínú àwọn wáyé tẹ́kọ̀ọ́ kọ̀ wá jẹ́. Bàbá yóò náà fà iná rẹ̀ wá èpo ló ti fẹ́ láyè kí náà bàbá wọn. اصبروا وصابروا. Èló jẹ́ ní kíyàn gbẹ̀gẹ̀ ló náà ń gbàgẹ̀. ورابطوا واتقوا الله لعلكم تفلحون. Ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n ní wọ́n pààyàn fi sowó ṣèbé ni wọ́n burú ni. Ẹni tẹ́ni tó tẹ́ fi sowó èló lóní. Àbá yìí ẹlẹ́gbẹ̀ẹ́ farabalẹ̀. Àwọn tí wọ́n ń gbèyàn sowó ẹni wọ́n burú ni. Ẹni tẹ́ni fi sowó èló lóní níbo ló ti ṣe òjìnú gbé. ورابطوا واتقوا الله لعلكم تفلحون. Ẹlẹ́ẹ̀kejì kan bẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ èrò bíi kan sóògùn ni kò mọ́ mọ́jẹ̀mú òògùn kan. كرمكم الله. Àfáà yìí bẹ́wẹ̀ ṣe tóbi tó ìta bá ti lè já fi sóògùn níjọ́ tó bá ti wú bóńgò rẹ̀ lògùn tó ṣe ti bàjẹ́.
رابطوا àwọn aṣọ́gun kí bẹ́ẹ̀ gbọdọ̀ àlọ́ làdá àti ìdí ewé náà fi ṣé wọ́n ti wú gbogbo ẹ̀ ó kẹ́ ṣòfò ẹ̀ dànù. اصبروا وصابروا ورابطوا. ṣé o mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe rí ni làwọn kan fi mọ́ pòwe pé bóni ṣe rí ọ̀la lè má rí bẹ́ẹ̀ ni kíní kan fi ń dípa ọrùn. اصبروا وصابروا واتقوا الله. àwọn oníbẹ̀yìn tàdó mẹ́ẹ̀ẹ́dógún àmọ́ ẹ̀kọ́ tó àlọ́ wá ṣọ́ọ̀jù tiẹ̀ lọ. اصبروا وصابروا. lẹ́yìn wá ìgbà náà ẹni tó ti kú tó ọmọ tó ń pè ní òkú ni ìtàn ń pè ní òkú bẹ́ẹ̀ ni pé gbogbo nǹkan tó jẹ́ tó tẹ̀mọ́ rẹ̀ ti kú ó ti bàjẹ́ ó tún wá fẹ́ lọ pa àpàrà ẹjọ́ lọ wúrà sùn ẹni tó ń pè mí ló pa á kù tí ó bàjẹ́ báwọn. اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. èyí tó wá jẹ́ ìdíbi ìṣèparí ọ̀rọ̀ àwọn bàbá mi lónìí máa sọ fún wa wọ́n ní ọmọ tọwọ́ yorùbá tí ìdèkú dà kì í béèrè ikú tó pa bàbá rẹ̀ subhana rabbika. رب العزة عما يصفون وسلام على المرسلين.